ṣe ń ka ìròyìn yìí iléèwé Federal University tó wà ní ìlú Ọ̀yọ́ Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì ìyẹn tó ń pè ní Fọ́yẹ̀ ó mà ti wà ní títìpa pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ìṣẹ̀lẹ̀ kàyéfì ìṣẹ̀lẹ̀ àbàmì ìṣẹ̀lẹ̀ níléèwé náà lọ́jọ́ 6 oṣù kẹsàn-án tá a wà yìí ti ọjọ́rú Wẹ́ẹ̀sì àná yìí nígbà tí ọ̀kan pàtàkì lára àwọn akẹ́kọ̀ọ́ iléèwé náà Àtẹ̀dá Modúpẹ́ Deborah tó jẹ́ akẹ́kọ̀ọ́ tó ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìṣègùn ìyẹn nursing ní iléèwé ọ̀hún tí ó di àwátì tó ń wáyé jẹ́ pé inú kòtò kan ni wọ́n bá ti lọ rí òkú ẹ̀ tí wọ́n ti yẹ ojú ẹ̀ tó sì jẹ́ pé àmì àpárá pé wọ́n ṣe aládàá wọn ṣe yamayama ó wà lára òkú ẹ̀. Tẹlifíṣàn Yorùbá tó ń tọgbọ́ pé lójijì ni wọn kò rí Modúpẹ́ Deborah mọ́ nínú iléèwé Fọ́yẹ̀ tó sì jẹ́ pé ṣe làwọn ẹbí ará àti ọ̀rẹ́ ni wọ́n ń wá kiri ẹgbẹ́ sórí ẹ̀rọ ayélujára pé àwọn ń wá èèyàn tó sọnù ṣùgbọ́n o kàyéfì àti ìmọ̀lúwà ló mà jẹ́ nígbà tó jẹ́ pé ọjọ́ Wẹ́ẹ̀sì àná yìí ni wọ́n máa rí òkú Àtẹ̀dá Deborah ní ìlú Ọ̀yọ́ Èkìtì nínú kòtò kan tí wọ́n pa á sí tó sì ti yẹ ojú ẹ̀ kódà àpá tí wọ́n fi ṣe léṣe ó wà níwájú orí ẹ̀ àti àwọn ẹ̀yà rẹ̀. Èṣe ni ariwo ńlá sọ tọ́pọ̀ èèyàn ń banújẹ́ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọ̀dọ́mọbìnrin yìí. Bẹ́ẹ̀ ni ariwo ńlá sọ nínú iléèwé Fọ́yẹ̀ nígbà tó ń fi àtẹ̀jáde síta. Akọ̀wé àgbà iléèwé Fọ́yẹ̀ Ọ̀gbẹ́ni Ibrahim Muftau ó ní nítorí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tó ṣẹlẹ̀ yìí tí gbogbo ọmọ iléèwé Fọ́yẹ̀ tó kúrò nínú ọgbà nítorí pé àwọn ti iléèwé náà pa àti wípé àwọn ti bẹ̀rẹ̀ wádìí lórí àwọn tó jí Modúpẹ́ Deborah gbé tí wọ́n pa á nípakúpa tó tó di pé wọ́n yọ ojú ẹ̀ tó sì ní ọjọ́ tí ẹ̀kọ́ yóò bá bẹ̀rẹ̀ padà ní iléèwé Fọ́yẹ̀ àwọn yóò jẹ́ sí àwọn akẹ́kọ̀ọ́ náà ṣá o. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì nípasẹ̀ agbẹnusọ wọn Ọ̀gbẹ́ni Sunday Àbùtú wọ́n ti ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tó pa Àtẹ̀dá Modúpẹ́ Deborah nípakúpa tó sì fọkàn àwọn ẹbí ará àti ọ̀rẹ́ ìbalẹ̀ wípé àwọn yóò rí i pé àwọn mú àwọn oníṣẹ́ ibi tó dá ẹ̀mí ọmọbìnrin náà légbodò àwọn yóò mú jáde láìpẹ́.